ẹ̀yin ti rẹ̀ mí ẹ jẹ́ ká jíjọ́ ọpẹ́ o ká jíjọ́ ọpẹ́ ká jíjọ́ ọpẹ́ o ẹ̀yin tàdùkù ká jíjọ́ ọpẹ́ o ká jíjọ́ ọpẹ́ ẹni tó bá mọ rí Ọlọ́run tó mọ̀ pé ohun tó ṣe òkèrè nígbèsí ayé òun sọ̀rọ̀ ìdè jíjọ́ ọpẹ́ tó jíjọ́ ọpẹ́.
Everybody,
Thank you.
Thank you.
2020
Alájọ sọ̀rọ̀ lọ́wọ́.
Olùgbẹ̀yà máa